United TV. Àánú Olúwa ni mo fẹ́. Àánú Olúwa ni mo fẹ́. Èyí ló pín gbogbo ẹ̀ o bàbá. Èyí ló pín gbogbo rẹ̀. Torí àánú ni mo tọrọ. Ogójì ọdún máa yáṣọ lò yí ìpín búburú padà. Kẹ́ni ogójì ọdún máa yáṣọ lò Ọlọ́run yí ìpín búburú padà. Bó bá ṣe ìfẹ́nú rẹ bàbá mi. Bó bá ṣe ìfẹ́nú rẹ ìfẹ́
like, comment, and share. And remember to subscribe to Lade TV for more videos. Click the red button at the lower right hand corner, then click the bell. Thank you.